mo retí àwọn tó wá dé wá yẹn pé kó wá bá mi jà yẹn pé tí ìjàmbá ti ṣẹlẹ̀ yẹn pé tó wá ní bá mi jà lọ́wọ́ yẹn pé ọlọ́pàá máa débẹ̀ mo retí. Ó ti wá ń dojú ẹ̀ pátápátá báyìí. Ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Nurtw ní ìpínlẹ̀ Èkó ìyẹn Yomi Poli ló mú àtíké gbàjarè o sí gbogbo àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n gbà wọ́n o. Ó sọ wípé àwọn kan ń gbìmọ̀ láti wá fi ọlọ́pàá àti DSS arrest òun. Ta ló ń threaten Yomi Poli? Tẹ́ ẹ̀ bá gbàgbé wípé Yomi Poli ló jáde lọ́jọ́sí láti wá bẹ gọ́vnà Sanwó-Olú wípé kó dákun dábọ̀ báwọn kìlọ̀ fún Alhaji Wasiu Ayinde ìyẹn Máyégún Akilẹ̀ Ìjẹ̀bú pé kó má ṣe dá sí àárín àwọn ọmọ onímọ́tò mọ́. Ọ̀rọ̀ yìí ti wá ń lágbára báyìí o. Ẹ káàbọ̀ sí Digi Naija Television. Ẹ má gbàgbé ẹ máa bá wa tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí. Ẹ like fídíò yìí, ẹ drop gbogbo opinion yín sí comment kẹ̀dẹ̀ máa pín fídíò yìí káàkiri. Tẹ́yìn èèyàn bá rántí wípé Yomi Poli ló máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan o nípa bí Alhaji Wasiu Ayinde ṣe interfere láàrin àwọn ọmọ onímọ́tò káàkiri. Ó tún sọ síwájú wípé gbogbo nǹkan tó ń interfere lé lórí yìí kò sí eléyìí tó favour àwọn rárá. Fún ìdí èyí kí ìjọba báwọn kìlọ̀ fún Alhaji Wasiu Ayinde kó má ṣe dá sí àárín àwọn mọ́. Lẹ́yìn èyí ni Yomi Poli máa wá jáde báyìí o tó ń ké gbàjarè pé àwọn kan ń threaten òun. Wọ́n ń sọ wípé àwọn fẹ́ fi ọlọ́pàá gbé òun lórí ẹ̀sùn tó ṣe wípé àwọn gan-an ló rán òun níṣẹ́ lọ́dún náà lọ́hùn. Ó tún fi kún wípé evidence wà ńlẹ̀ o tóun máa fi ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí tó bá di títa ọlọ́pàá o pé òun nìkan kọ́ lòun máa jẹ́jọ́ náà. Ọ̀rọ̀ ńlá ń bọ̀ wá balẹ̀ báyìí. Ẹ wo ẹ̀jẹ̀ àgbẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu Yomi Poli fúnra ara ẹ̀ o. Káàárọ̀ o gbogbo Nàìjíríà gbogbo Lagos State ẹ káàárọ̀ o. Ẹ jọ ọ̀nà ẹ̀ fi ọlọ́pàá àbí DSS ń pé ọ̀fẹ́ rán ń pé ọ̀fẹ́ fún mú mi lórí fídíò tí mo ṣe lánàá. Ọ̀nà máa rán àwọn èèyàn bá mi jà ní sọ̀lọ̀ ń pé máa dáhùn yàn sí mi kó bá mi jà. Ń pé tí ọmọ àwọn náà ọmọ kékeré kan wá àwọn bọ́sì kan wá ń gbé kó bá mi jà ń kó àtàkì mi. Ń pé nínú ìjà yẹn tó ní bá mi jà yẹn ń pé ọlọ́pàá máa dé ń pé máa gbé mi. Ẹ jọ Nàìjíríà gbogbo Lagos ẹ jọ o. Olẹ́kìn ń padà bọ́tà báyìí tó bá ti gbé mi pé gbogbo wa náà àti máa rọjọ́ ni o. Because 2.5 years now ẹ̀yin lẹ rán mi níṣẹ́ tẹ́lẹ̀ fi gbé mi yẹn ẹ̀yin lẹ rán mi o. Fídíò wà nílẹ̀ o, ó wà ní Google náà o. Wọ́n parí orúkọ mi, wọ́n parí orúkọ yín. So ẹ rántí pé fídíò wà nílẹ̀ o, wọ́n máa ṣe gbogbo àjọ máa rọjọ́ bẹ́ẹ̀ ni o. Ẹ̀yin ẹ̀ kọ́ ní gbé kíní gbé ìlú ò da. Nígbà aṣáájú ò ṣe dáadáa. Sẹ́yìn ṣe dáadáa. Ẹ mú ọ̀rọ̀ ìkíní iṣẹ́ national union ẹ tọwọ́ yìnbọn ẹ mẹ́ bàjẹ́. Àtàjà àtẹ̀rọ ìkíní ẹran mú wá. Ó yá fẹ́lẹ̀. Ẹ tún lọ mú ọmọ yín náà wá. Bí kò bá jẹ́ kíní wa lórí ìsọ̀lọ̀. Ojoojúmọ́ lẹ fi ń bẹ àwọn èèyàn pé lẹ fi ń bẹ gbogbo àwọn leaders ìsọ̀lọ̀. Lẹ fi ń bẹ àwọn èèyàn nísọ̀lọ̀ àtàwọn grassroots. Níwò yá ẹ̀bẹ̀ lẹ́sọ̀ abẹ́ o. Ẹ̀bẹ̀ gbogbo grassroots lánàá. Ń gbé kọ́yà ní sùúrù. Ń gbé máa change. Kò sí ẹ̀mọ́ ìtàláwà. A lè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ burúkú ni. Èmi rẹ̀ ń ṣe burúkú láyé mi. Èmi Yomi mo ní ṣe burúkú. Ọmọ yìí èkìrí ọmọ á complain ẹ̀. Gbogbo àwọn councillors àwọn supers ọmọ á complain ẹ̀. Ẹ máa bẹ̀ wọ́n máa ní kọ́ ní sùúrù. Ìgbà tí àpò yín tó bá ti kún. Kọrin bú ọmọ yín tẹ mú wá. Kọrin bú òun o. Ń gbọ́n ba local government jẹ́. Kọrin bú.
àwọn tó fún girlfriend lásán ní 5 million naira tọ́ra wọn tó 5 million naira 20 million naira fóbìnrin 30 million fóbìnrin kọ́ ni bú wọn o tọ́ra ní fóbìnrin tẹ́bí ń pa aráàlú kọ́ ni bú. Mo ń retí àwọn tó wẹ́ dẹ̀ wá yẹn pé kọ́ wá bá mi jà yẹn pé tíjà bá ti ṣẹlẹ̀ yẹn pé tó wá ní bá mi jà lọ́wọ́ yẹn pé ọlọ́pàá máa débẹ̀. Mo ń retí